Mama Rainbow àti Eniola Badmus wọ́n wọ gàù lọ́wọ́ àwọn olólùfẹ́ Davido látàrí àtẹ̀jáde èyí tí wọ́n gbé jáde lórí ìgbéyàwó Davido àti ìyàwó rẹ̀ Chioma èyí tí ó wáyé ní ọjọ́ ọ̀la. Ẹ̀yin tèmi nílé lóko àti lẹ́yìn odi, ṣàlàáfíà ni mo bá yín. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lórí kí ló ń trending. Madam Idowu Phillips èyí tí gbogbo ayé mọ̀ sí Mama Rainbow, èyí tó jẹ́ kan lára àwọn àgbà òṣèré ti Nollywood Yorùbá àti elédè Gẹ̀ẹ́sì, ó wọ páńpẹ́ àwọn olólùfẹ́ Davido àti Chioma látàrí àtẹ̀jáde èyí tí wọ́n gbé sí orí péèjì wọn láti fi kí arákùnrin náà àti ìyàwó rẹ̀ kú ayẹyẹ ìgbéyàwó wọn èyí tí ó wáyé ní ọjọ́ ọ̀la. Mama Rainbow tẹ̀síwájú, wọ́n ní fọ́tò ọ̀hún ó jẹ́ kí àwọn rántí ọkọ àwọn Àlàmú nígbà tó wà láyé bó ṣe máa ń fi ìfẹ́ hàn àwọn. Wọ́n ní ó ṣe ní láàánú wípé Àlàmú ò sí láyé mọ́ láti ṣe àwọn bó ṣe máa ń ṣe àwọn nígbà tó wà láyé, pé fọ́tò ọ̀hún ó jẹ́ káwọn rántí ikú ọkọ àwọn. Mama Rainbow wọ́n ṣe àlàyé ní ọ̀pọ̀lọpọ̀ nípa bí àwọn àti ọkọ wọn Àlàmú bí wọ́n ṣe jọ máa ń ṣe nígbà tí wọ́n wà láyé. Ọ̀rọ̀ yìí ló jẹ́ kí àwọn olólùfẹ́ Davido àti Chioma tí wọ́n sì ya bo orí péèjì wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bú Mama Rainbow wípé kí ni ìdí èyí tí wọ́n fi lè lo fọ́tò Davido àti ìyàwó rẹ̀ láti fi rántí ọkọ wọn Àlàmú. Àwọn èèyàn bú wọn tí wọ́n sì sọ ọ̀rọ̀ ní oríṣiríṣi. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí Mama Rainbow èyí tó kọ sí orí péèjì wọn èyí tó dá wàhálà sílẹ̀ yìí, wọ́n kọ ní èdè Gẹ̀ẹ́sì. Wọ́n kọ wípé I remember me and my dearest husband Alamu Ogo on our wedding day in 1950s. Happy marriage life, Mr. and Mrs. Adeleke. Wọ́n tẹ̀síwájú, wọ́n ní my love, my sweet husband, àyànfẹ́ mi, although I know there is no use. Sometimes my mind will wonder to what it would have been like if life were reversed. If I had been the one that died that day. If I was the one who lied on the side of the river without a breath in my chest, and you were the one who received the call in all way of our home. I think about what it would have been like for you, my love, how you would have reacted upon hearing those words, hearing that I had taken my last breath and closed my eyes, leaving you to keep going without the comfort of my presence, in a world that is spinning out of control, still missing you, ọkọ mi, Àlàmú. Eléyìí ni nǹkan tí Madam Idowu Phillips èyí tí wọ́n kọ sí orí péèjì wọn kó tó di wípé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bú wọn ní mẹ́sàn-án mẹ́wàá. Wọ́n ní kí ló dé èyí tí wọ́n fi fọ́tò Davido àti ìyàwó rẹ̀ láti fi máa rántí ọkọ wọn. Wọ́n ní tí wọ́n bá fẹ́ rántí ọkọ wọn, wọ́n ní àyè ọ̀tọ̀ ni. Wọ́n ní ṣùgbọ́n kí wọ́n máa fi òkú wé alààyè, wọ́n léléyìí ò bójúmu. Lára nǹkan tí àwọn èèyàn kọ sí orí àtẹ̀jáde náà láti fi bú Mama Rainbow, ẹnìkan tó pe ara rẹ̀ ní God dey for me, ó kọ ó ní wetin come bring Davido and Chioma pics there, no be Alamu be this, may your husband rest in peace ma. Ẹnìkan náà tó pe ara rẹ̀ ní Ìṣọ̀lá Yẹtì, ó tẹ̀síwájú ní yàrá ibo la tún já sí báyìí, you people should leave mama alone. Ẹnìkan náà tẹ̀síwájú tó pe ara rẹ̀ ní vibes with classic, ó ní mama no even wish new couple congratulations, na so story mama write for caption. Ẹnìkan náà tó pe ara rẹ̀ ní alpha, ó ní mama may God continue to comfort you. Abubakar náà tẹ̀síwájú, ó ní but mama na Mr. Alamu you for post not Davido. Abẹ́ẹ̀rí oníkálukú jáde wá láti wá sọ tiẹ̀ lórí àtẹ̀jáde èyí tí Mama Rainbow èyí tó gbé jáde. Kò tán síbẹ̀ o, àwọn èèyàn tó tẹ̀síwájú lórí àtẹ̀jáde èyí tí Eniola Badmus tí òun náà jẹ́ kan lára àwọn gbajúgbajà òṣèré orí ìtàgé ti Nollywood Yorùbá àti ti elédè Gẹ̀ẹ́sì. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé Eniola Badmus àti Davido wọ́n ti fi ìgbà kan jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ kó tó di wípé wàhálà ṣẹlẹ̀ láàrin ara wọn. Ṣùgbọ́n ṣàdédé ni Eniola Badmus ó sì òun náà gbé jáde ní orí péèjì rẹ̀ láti fi kí Davido àti ìyàwó rẹ̀ fún ayẹyẹ ìgbéyàwó wọn. Gẹ́gẹ́ bí nǹkan tí Eniola Badmus èyí tó kọ sí orí péèjì ẹ̀,
ó kọ síbẹ̀ ó ní super congratulations my people, wishing you beautiful journey always. Kò pẹ́ sígbà tí ó gbé àtẹ̀jáde náà jáde ló bá tún gbé mi jáde, ó kọ síbẹ̀ ó ní I was there for you, remember to tell them. Àtẹ̀jáde yìí òun ló jẹ́ kí àwọn èèyàn ó jáde kún sì mọ́ bú arábìnrin náà wípé ìdí tó ṣe lè gbérò àtẹ̀jáde báyìí jáde fún ọ̀rẹ́ rẹ̀ tó fẹ́ ṣe ìgbéyàwó. Wọ́n ní bóyá torí wípé arákùnrin náà ò pé síbi ayẹyẹ ìgbéyàwó èyí tó fẹ́ ṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Davido ó ti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ìgbéyàwó tóun fẹ́ ṣe yìí àwọn bílóníà nìkan, àwọn gbajúgbajà èèyàn, àwọn tó lówó lọ́wọ́ wọ́n ní àwọn làwọn fẹ́ rí níbi ìgbéyàwó yìí. Eléyìí ló jẹ́ kí àwọn olólùfẹ́ Davido kún ó ya sí orí péèjì Eniola Badmus láti mọ̀ bú arábìnrin náà wípé bóyá torí wípé Davido kò fi ìwé pé ìdí nìyí tó fi gbé irú àtẹ̀jáde báyìí jáde. Lára àwọn nǹkan tí àwọn olólùfẹ́ Davido èyí tí wọ́n kọ sí orí àtẹ̀jáde náà, ẹnìkan náà èyí tó pe ara rẹ̀ ní One Real Angel ó ní wípé dem no invite her for flower girls. Ẹnìkan náà tó pe ara rẹ̀ ní Eniola Sarah ó ní Tinubu will invite you soon but as for Davido own we go watch am together online. Ẹ̀yin èèyàn, ẹnìkan náà tó pe ara rẹ̀ ní Kitayo ó ní they no give am invite. Eya sorry is your name, no worries, Wizkid go invite you. Ẹnìkan náà tẹ̀síwájú tó pe ara rẹ̀ ní ìgbójú ọnú ó ní una no send her aṣọ ẹbí ni. Ẹ wò ó pọ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ẹ̀ ṣe ń rí ní orí òpó mi èyí tó ń rí kọjá lọ yìí. Ọ̀rọ̀ yìí ló jẹ́ kí Eniola Badmus kó sì jáde láti wá sọ ẹni tí òun bá wí àti wípé ìtumọ̀ àtẹ̀jáde èyí tó ń gbé jáde yìí ó ní kì í ṣe fún Davido. Gẹ́gẹ́ bí nǹkan tí arábìnrin náà kọ ó ní I was there for you, remember to tell them. Ó wá tẹ̀síwájú ó ní how can your own sister begin to wine and dine with your enemies after taking care of your son, got you an apartment, placed you on a salary for not working, and you will still go ahead slandering us, God oh. Remember to tell them I was there for you when no one was there. God, this is Ujo, this one na sister or enemy. Eléyìí ni nǹkan tí arábìnrin náà èyí tó kọ sí orí péèjì rẹ̀ láti lè jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé àtẹ̀jáde tó ń gbé jáde o kì í ṣe fún Davido. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi abẹ́ẹ̀rí wípé ó ní agbára. Eléyìí ni ìròyìn tá a ní ká mú wá sí etí ìgbọ́yín. Kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ bá a ṣe jọ máa ń ṣe. Ẹ sì mọ́ gbàgbé gbogbo bá a bá ṣe ń ju àwọn videos wa ẹ máa bá wa comment, ẹ máa bá wa like, ẹ máa bá wa share. Tó bá ṣe ìgbà àkọ́kọ́ ni èyí tí ẹ̀yin ṣe alábàápàdé fídíò wa, ẹ mọ́ gbàgbé láti follow page yìí. Abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.